Adeyinka Ayinde ọmọ ọ̀yá elépo lọ́jà gbàngbà lórúkọ tèmi ń jẹ́. I keep telling people bí àwọ̀ mi ló dúdú ọmọ ilẹ̀ adúláwọ̀ ni mí, mo dúdú lójú mo dúdú lára síbẹ̀ ń wò dúdú làákàyè ọlọ́wọ́ ọba mi ló kùn mí báyìí ní wàhálì kì í ṣe pọ́líṣì ṣùlẹ̀ kùn mí tí mi dúdú ẹ̀yìn òkú báyìí là á jogún Adeyinka lójú ogun là á jágun ogun nítorí ogún òkú sì lè dógún àtógún àtògùn nítorí ogún òkú gbogbo wọn báyìí ní ìlanilógún ogun àwọ̀ mi ló dúdú kí ló wí alábàjá ilé tẹ́rí yẹn ìbá àsúnmọ́lé Adeyinka ọ̀dẹ̀ tẹ́rí yẹn ìbá àfẹ̀gbẹ́ kanra wọn ẹni tá a fẹ́ báyìí ní tóbi ju erin lọ lójú ẹni níwà ẹlẹ́ni tá a fẹ́ kè é tó abẹ́rẹ́ ẹ gbówe tí Yorùbá pa ni Yorùbá ní ẹni afẹ́ rí báyìí la fẹ́ rí Adeyinka kò sígbà tá a jí tá a rí èèyàn adífá fún kò ní kúnnikúnni kọ́ má kúnnikùn yàn kan ẹni tí ó kúnnikùn láàmú ọlọ́mọdé òkun wá kún wèrè ni Adeyinka Ayinde ọmọ ọ̀yá elépo lọ́jà gbàngbà ńlọ́kọ tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ́sọdẹ ọpọlọ ẹ̀gbọ́n lónìí mo taragbá Adeyinka mo taragbá mo gbagbá lọ́wọ́ ajíṣàfihàn àgbàlá àṣegbangba lálágbàlá sùn tó gbégbá dání mo tún gbagbá lọ́wọ́ alágbàlá ọ̀rọ̀ dìkanra àti gbá àti gbà tí mo gbà lọ́wọ́ alágbàlá àtàjíṣàfihàn àgbàlá gbogbo ẹ̀ mo kó wá fẹ́ yan adéfẹ́ ti wá lórí ìkànnì lónìí pé kẹ́ ẹ mọ́ fi ló gbà ẹ gbọ́ ayé la bóṣì kọ́ lọ́ mọ́ fi ta kó wá gbọ́ ìyá nìyà kọ́ lọ́ mọ́ fi jẹ kó wá ìyá báyìí ní ìyá kọ́ lọ́ mọ́ pati kó wá lẹ́ni ọba ṣì ní ìyá láyé ẹ̀yà àṣà mi ń jábọ̀ rátájẹ mọ́ gbogbo ohun tó bá ti lékè irun orí pátá láyé artificial ni eléyìí táwọn ọba aládé ládéládé ilẹ̀ Yorùbá táwọn kan ò mọ̀ wọ́n bá ara wọn tí wọ́n ń fi orí adé wọlé ní social media tí wọ́n ń fà káàkiri yẹn evaluate yourself before you be evaluated lọ́rọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá ní ìsinyìí ọ̀pọ̀ ọba ti wọ́ra wọn social media látàrí pé wọn ò fẹ́ fẹnu síbi tẹnu ń gbé tóńtì náà fẹ́ sọ̀rọ̀ orí àti láàwí náà fẹ́ fèsì kábíyèsí ọba aláké tilẹ̀ gbá wa bẹ́ẹ̀ ni bàbá ń bí à ń ṣe pálapàla àgbàlagbà àgbà ibi gẹ̀rẹ̀jẹ̀ là á bá gbà àgbàlagbà kan èsì ìṣeré kí lọ́ba ìwá bàmí aláké mo gbé fún inú gbogbo ọba ilẹ̀ Yorùbá gbé sókè.